bàbá olóyin sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ sẹ̀sán adéhùsì ní kí ẹ gbà lọ. dédé wòye ò gbogbo ẹyẹ èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi èmi sẹ̀sán adéhùsì náà ni mò ń kí yín o tá ń tọ́lọ́run bàbá olóyin nǹkan bàbá olóyin òríjínà tí mò ń gbé nílùú Ìyẹ̀sí Ọ̀tà ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán nílé gbogbo wa mo fẹ́ sọ fún yín ni pé omi agbára wà nínú bá a ṣe ń lo omi bá a ṣe ń lo omi tá a fi máa rójú rere àwọn èèyàn yìí ń sọ àṣírí ẹ̀ fún yín ẹ fìdílé nǹkan ẹ jókòó lé nǹkan ẹ fi kalẹ̀ sí i ṣùgbọ́n kó tó dìgbà náà tẹ́ ẹ máa gbàṣírí ẹ má gbàgbé òwe mi ká tún ti jáde o agbára èèyàn dúdú apá kẹta agbára èèyàn dúdú apá kẹta African Power Part 3 gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ra apá kìíní African Power Part 1 ẹ̀yin tẹ́ ẹ ra apá kejì African Power Part 2 apá kẹta ti jáde o apá kẹta ti jáde o African Power agbára èèyàn dúdú agbára èèyàn dúdú ẹ lè rí ní bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà tábà tún dọ́dọ̀ àwọn alágbàtà mi ní Mushin CAF Communications ẹ rí ràǹbẹ̀ number 4 Alukolaro Street number 4 Alukolaro Street Mushin bus stop Mushin lẹ́kọ̀ọ́ ní Bàrígà ẹ lọ sí number 36 Ìlàjẹ road number 36 Ìlàjẹ road ní Bàrígà ẹ rí ìwé tuntun tó jáde ńbẹ̀ tàbí ká ẹ máa bọ̀ ní Ìyẹ̀sí Ọ̀tà ní bàbá olóyin bus stop bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà àṣírí tí mo fẹ́ fún yín náà ni pé omi bẹ́ẹ̀ bá jí láàárọ̀ ká ẹ tó sọ̀rọ̀ sí yàn ẹ bu omi ẹ lè ti rọ́nu rágólísì ká ẹ gbé pamọ́ nínú bọ́tù wọ́tà ẹ lè ti rọ́nu ike kan ká ẹ gbé pamọ́ yàrá lálẹ́ ká ẹ tó sọ̀rọ̀ sí ẹnikẹ́ni níjọ́ kejì ẹ wàá ta omi sílẹ̀ lẹ̀ ní yàrá yín bọ́dẹ̀ jẹ́ pásẹ́jì lẹ́bọ̀ sí tó yẹ pé tí wọ́n bá kí ẹni tí sọ̀rọ̀ ẹ wàá ta omi sílẹ̀ ẹ wàá dúró lé lórí omi tẹ́ ẹ bá lè mu tán ẹ dànù kọ́ọ̀pù kan kẹ́ ẹ gbé dání kẹ́ ẹ máa wá sọ̀rọ̀ sí pé omi làbù mọ́ omi làbù wẹ̀ ẹnìkan ìbomi ṣọ̀tá gbogbo ẹni ọba jí tó ń mu mi tó ń fomi fọṣọ tó ń fomi wẹ̀ kò gbọ́dọ̀ bínú mi kò gbọ́dọ̀ bínú èmi Sẹ̀sán Adéhùsì ẹ máa dáko ara yín ni o omi làbù mú omi làbù wẹ̀ ẹnìkan ìbomi ṣọ̀tá ẹgbẹ́ tó yí olórin kan Fẹlá Aníkúlápó Kútì ó ní water ooo water has no enemy omi ọ̀lọ́ta èmi ò gbọ́dọ̀ jọ́ta fẹ́nikẹ́ni o ẹnikẹ́ni ò gbọ́dọ̀ bá mi ṣọ̀tá tẹ́ ẹ bá ti ṣàdúrà sómi tán ẹ wàá mu ẹ ṣe bẹ́ẹ̀ fúnjọ́ méje ńgbà ẹ bá ṣe bẹ́ẹ̀ fúnjọ́ méje tẹ́ ẹ bá rí iṣẹ́ rẹ̀ ẹnìkan ò ní kọ́ yín tẹ́ ẹ fi mọ̀ pé ẹ mọ̀ rìpíìtì ẹ̀ ń gbogbo ìgbà wọn ò ní kọ́ yín tẹ́ ẹ fi mọ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ ẹ ṣe bẹ́ẹ̀ fúnjọ́ méje kódà bẹ́ẹ̀ fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn ẹ̀yin ẹ sọ bẹ́ẹ̀ kẹsùpá ojú rere mọ̀ ní kí n bá pàdé o lọ́dọ̀ ẹni mọ̀ mọ́ àlọ́ yìí o àfi bí kò bá máa mú mi níbi tó wà lọ́hùn àfi tí ò bá fomi fọṣọ àfi tí ò bá fomi wẹ̀ tó bá mú mi tó ń fomi fọṣọ tó ń fomi wẹ̀ tó bá rí yín yọ ìyọ̀nú sí yín ni wàláhì tàláhì tó dájú ni àṣírí ni o bóyá ẹ ti gbọ́ rí lórí kíni ṣó tí mo ti sọ nǹkan bẹ́ẹ̀ tàbí ẹ̀yin tẹ́ ẹ máa ń wo bàbá olóyin òjìnà tẹlifíṣàn bóyá ẹ ti gbọ́ tí mo ti kọ́ yín bẹ̀rì bó wá jẹ́ pé gbà àkọ́kọ́ tẹ́yìn ń wò mí rè lórí channel yìí agbára èèyàn dúdú TV àṣírí mi lẹ́gbọ̀n omi lásán lẹ́ẹ̀ lò ẹlòmíà lóhùn lóògùn mi ò ń lo ewé mi ò ń lè gbò irú ìta tún kọ́ yín nǹkan ìta tún kọ́ yín nǹkan ìwé tuntun ti jáde o African Power Part 3 agbára èèyàn dúdú apá kẹta 10,000 naira ni o 10,000 naira agbára èèyàn dúdú apá kẹta 10,000 naira títí di January ending tó bá di January ending ní 2024 ní agbára Ọlọ́run owó rẹ̀ ó tún wọ́n sí i ń tà kọ́nú ẹ̀ ní o ọ̀rọ̀ tá a sọ́nú ẹ̀ lówó ẹ̀ fi wọ́n o bẹ́ẹ̀ ṣe ń wòwe yìí ẹ bá lọ́mọ tó ń jalè àdúrà tẹ́ lè ṣe sínú omi tó fi jẹ́ wípé ọmọ náà ò ní jalè mọ́ ọ wà ní ìwé yìí
báwọn arákìlà bá wọ ẹ wálé wọn ní bọ́ tí wọ́n bá wá ilé rẹ̀ ó dàbí ilé àtijọ́ lójú wọn ilé àlàpà ní ọjọ́ lójú wọn bọ́ bá gbé mọ́tò kọjá lẹ́sìpẹ̀ tí àǹkà bá fẹ́ dẹ́ ẹ dúró bíi Volkswagen bíi tùjàpá ayé ìjọ ni mọ́tò rẹ̀ ọjọ́ lójú wọn wọn ní kọ́ ọmọ kó rẹ̀ sọ́mù kọ́ ọmọ lọ ni bẹ́ẹ̀ ni mọ́tò ẹ̀ sì máa wà ní bí ó ṣe wà o ṣùgbọ́n lójú wọn yóò change ni àbí ẹ̀rọ àwọn fàyàwó láyé ìjọ wọn tí wọ́n bá ní kí ló wà nínú báàgì wọ́n á ní gàárì ni tí wọ́n bá dẹ̀ yẹnu ẹ̀ wò gàárì wọn ó bà lóòótọ́ ṣùgbọ́n irú táwọn kó bẹ̀ ó sì wà ń bẹ̀ o tí wọ́n bá sọ pé kí ló wà ń bẹ̀ á ní gàárì ni nígbà tí wọ́n bá tú wò lóòótọ́ wọn ó dẹ̀ bá gàárì agbára ń bẹ àwọn àṣírí agbára kéékèèké níwọ̀nba ìwọ tó o bá jẹ́ wòlíì tó jẹ́ àáfà àbí babaláwo olúgbòhùn bẹ tí mo ṣàṣírí ẹ̀ ní ìwé yìí ó rì mọ́bi tó ti ń dáyàn lónìí ó rì mọ́bẹ̀ ní wòlíì ní àáfà ní ọ pásítọ̀ ní ọ tó ń fẹ́ olúgbòhùn gbogbo tí ń bá sọ olúgbòhùn àjàgbòhùn kó máa ṣẹ ibi ó ti ń dáyàn lónìí ó rì sí bọ́wọ́ jẹ́ pé àti rẹ́ lẹ́ẹ̀lẹ́bẹ̀ pa tó fẹ́ tó wú wá kí ọ̀dà kan bàbá gbolo ọ̀dà rọ́ ìpẹ̀ sí tó o bá ṣe kinní yẹn ó wàá rì sáàrin ẹ̀ ó fẹ́ pẹ̀ bó mọ́bẹ̀ ó gbé síbi tó ti ń dáyàn lóhùn tó o bá bomi lásán fún èèyàn iṣẹ́ tó o bá fẹ́ kó ṣe ní ọmọ sí yes tó o bá bomi lásán fún ẹ bá ní kó ròró wá tó o bá pàṣẹ fún wọn fi ń pàṣẹ ni àṣírí ńlá ni okùn tó jẹ́ kí ìwé yìí òun o 10,000 ní báyìí December làwẹ̀ bó bá di January end lágbára Ọlọ́run 20,000 láàtà ẹlẹ́mẹ̀sì dúró dìgbà tí pé báyà wọn máa dín wẹ́ẹ̀kù àwọn ò ní dínkù yóò tún wọ́n sí ni torí tá a kọ́ ọ́nú ẹ̀ kò dínkù àṣírí ńlá lèmi sọ ọ́nú ẹ̀ ṣebí oògùn tí ò pé níwọ̀n gbé kítọ́jọ́ rẹ lójú àṣírí mi làwa sọ yìí bẹ́ẹ̀ ni research gidi ni tested and confirmed gbogbo táwọn bá kọ́ nù wí á ti tẹ̀sẹ̀ wò táwọn kọ́sọ̀mọ̀ bá fún alábọ̀ pé kí ni ìṣiṣẹ́ o omi ìbẹ̀mọ̀ ti kọ́ wọn lórí YouTube ẹ yẹ lọ lò ó ẹ lọ ṣe táwọn ìbá ṣe tó bá ṣiṣẹ́ nígbà náà látò gbẹ́kẹ̀lé kì í ṣe pá kàn wá bọ́ tapá ń ṣe ìwé lásán ìwé 6 ló jáde mo ti ìwé tó pọ̀ èmi mo ṣe ọyìn 50 àwòsàn tó ń bẹ nínú oyin ọ̀nà àbáyọ síṣòro ẹ̀dá bẹ́ẹ̀ ni agbára àwòsàn oyin èmi mo ṣe bẹ́ẹ̀ ni kó tó di pa wá bẹ̀ sí ṣe African Power Part 1 African Power Part 2 African Power Part 3 Part 3 rè agbára èèyàn dúdú apá kẹta agbára èèyàn dúdú apá kẹta àní ẹ máa bọ̀ ní bàbá olóyin bus stop ìyẹ̀sí ọ̀tà ẹ lè rí ìwé ìra o lórí fóònù yín ayé ti dẹ̀rọ̀ èbó ti ṣayé dẹ̀rọ̀ ẹ lè rí lórí ẹ̀yìn wásaàpù yín ẹ lè gbà lórí fóònù yín lórí ímeèlì yín wásaàpù àbí gmail ìyẹn tọ́nà yín bá jìn ṣùgbọ́n bẹ́ẹ̀ náà yín bá jìn jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ká post ẹ̀ sí yín á post ẹ̀ sí yín à ń lo courier service tó gbádùn tó dáa tẹ́ ẹ bá wà lẹ́kọ̀ọ́ àtàbùjá jọ́kejìlá ẹgbàá tẹ́ ẹ bá wà Port Harcourt àbábùjá jọ́kejìlá ẹgbàá ṣùgbọ́n ẹ̀yin tí ìlú yín jìnnà wọ́n yẹ pé Ìbàdàn jọ́ kẹta ni ẹ̀yin Port Harcourt ẹ̀yin Edo State Ekiti State bí ìjọ́ kẹrin ìjọ́ karùn-ún ẹgbàá tí ń náà bẹ́ẹ̀ ni agbára èèyàn dúdú apá kẹta African Power Part 3 ó ti jáde báyìí o yes ẹ mú gbàgbé tẹlifóònù nọ́mbà mi 080 54 74 94 55 080 54 74 94 55 ẹ tó lè pè mí lórí nọ́mbà kan o ṣé n sọ yẹn náà 0810 84 31 336 0810 84 31 336 tẹ́ ẹ bá gbádùn mi lórí ètò yìí tẹ́ ẹ bá lọ wo kíni show TV ọmọ Ìbàdàn kíni show rẹ ó jàre kíni show tẹ́ ẹ bá lọ wo kíni show ẹ bá mi bẹ̀ mo tún post fídíò bẹ̀ rẹpẹtẹ táwọn èèyàn subscribe ẹ lọ wo bàbá olóyin original television ẹ bá mi bẹ̀ bàbá olóyin original television mo wà bẹ̀ tẹ́ ẹ bá tún wo show ọmọ mi Mr. Lastborn comedy Adéwùsì Mr. Lastborn comedy Adéwùsì ẹ bá mi bẹ̀ náà mo wà bẹ̀ mo máa ń wá síbẹ̀ dáadáa Mr. Lastborn comedy Adéwùsì ẹ bá ń wò déédéé ẹ rí i pé mo post sẹ́bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé tẹlifóònù nọ́mbà mi 080 54 74 94
55. èmi ìbáká advice yín kẹ́ ẹ send message sórí WhatsApp yóò yá mi lá láti dá yín lò dáadáa. Kaduna mò ń gbé, Sokoto mò ń gbé, tẹ́ ẹ bá ti fohùn ránṣẹ́ báyìí á lè tètè dá yín lóhùn. ìgbà míì bí àlejò máa ń pọ̀ lọ́dọ̀ wa tá a kì í gbé kọlù tí àlejò bá pọ̀ a ní fẹ́ máa dá àlejò lóhùn ká tún máa dá orí fóònù lóhùn. ẹni tó jókòó tí wà ń kọ́ kò ní mọ̀ pé wọn ò ká ń kún lábí wọn sọ pé send your message on WhatsApp títí dìgbà míì tẹ́tù máa gbọ́ mi ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán nílé gbogbo wa láyọ̀ o. bàbá olóyin Sẹ̀san Adéwùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ Sẹ̀san Adéwùsì ní kí ẹ gbà lọ.